ẹ kú déédéé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òbí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà ò ní di ohun tí mo mú wá sí ojú ìwòran wa lọ́sàn-án yìí òun náà ni ẹni tí àrá bá sán pa àwọn oníṣàngó ní kété tí àrá bá ti sán tí ẹ̀dùn àrá bọ́ sílẹ̀ àwọn oníṣàngó máa sá lọ síbi tí ẹ̀dùn àrá yẹn ti sán tí wọ́n bá ti wá débẹ̀ wọ́n á wá wo bẹ̀ wọ́n á wá mú ẹ̀dùn àrá wọn gbogbo àwọn tó bá ń bẹ̀ wọ́n á lé wọn jáde àwọn àtẹni tí àrá sán sílù yẹn nìkan ló máa kù tí wọ́n bá ti wá wò wọ́n á wò bóyá kíní yẹn dẹ́rù bà lásán ni ẹ̀dùn àrá yẹn bóyá ó dẹ́rù bà lásán ni wọ́n á wá gbé lọ sí ilé àgbẹ̀dẹ ní ilé arọ́ wọ́n á fi ẹ̀wèrè wọ́n á fi sí tí wọ́n bá ti fi fínà sí báyìí tó bá ti jí kíní yẹn dẹ́rù bà ní ṣùgbọ́n tí wọ́n bá fi tán jí tán ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe tí ò bá ti jí ó ti lọ́ǹtẹ̀ nìyẹn. ẹ wá gbọ́ o àwọn aráalé ẹni tí àrá sán pa yẹn kò ní agbára lórí sísìn ẹ o àwọn olóró yìí oníṣàngó yìí àwọn ló máa sín tí wọ́n bá dẹ̀ máa sín wọ́n á gba orógbó àti àgbò lọ́wọ́ àwọn aráalé ẹni tó ní òkú yẹn ká tún wá sọ o gbogbo nǹkan ìní òkú yẹn pátápátá nígbà ayé ẹ̀ gbogbo nǹkan ìní ẹ̀ pátá àtàṣọ ni o bàtà ni o gbogbo nǹkan ẹ̀ àwọn oníyàrá ẹ̀ ló máa ní àwọn oníṣàngó yìí àwọn ló máa ní wọ́n á wá gbé lọ sínú gbóréré wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ètùtù nínú àgbò àti orógbó yẹn wọ́n wá sín wọn ní sí sítòsí okòsẹ́ni tó tẹ̀ máa mọ ibi tán sí sí nítorí ìdí èyí gbogbo ibi tẹ́ bá ti rí fídíò Culture by Ade and Ade ẹ follow me ẹ like ẹ comment ẹ share bẹ́ẹ̀ tí wọ́n ń share àṣẹ mi káàkiri tí gbogbo àwọn èèyàn ń rí ògo yín máa bú jáde lágbára Elédùà ó.